ẹ kú àṣálẹ́ àkùsẹ́ látòrọ̀ ìròyìn ìrọ̀lẹ́ ni a mú wá sí ojú ìwòran yín Sẹ̀kútọ́ Peter Iyọlá ní orúkọ ti tèmi. Àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà láti ẹ̀ha gúúsù ìwọ̀ oòrùn ti parapọ̀ láti gbé ikọ̀ atọpinpin tí yóò gbógun ti ìgbésẹ̀ àwọn alágbàtà tí sọjà dọ̀wọ́n èyí tó mú ọ̀wọ́n gógó bá owó oúnjẹ ní agbègbè yìí. Bẹ́ẹ̀ ni wọ́n mẹ́nu bà ìpèsè láti mú ètò ààbò le koko ní ẹkùn yìí. Wọ̀nyí pẹ̀lú àwọn ọ̀rọ̀ mìíràn ni wọ́n gbé síta lópin ìpàdé tó wáyé ní ìlú Èkó. Onímọ̀ nípa ètò ọrọ̀ ajé dókítà Emeka Okonkwo ti gbóríyìn fún àwọn ilé ìgbìmọ̀ asòfin fún gbígbà wọlé àbá ètò ìsúná fún ọdún 2025. Ìgbóríyìn fún yìí ló wáyé lásìkò tó ń farahàn lórí ètò iléeṣẹ́ wa kan tí a ń pè ní Good Morning Nigeria. Nígbà tó ń mẹ́nu bà pàtàkì àbá ètò ìsúná náà, dókítà Emeka pè fún yíya owó tó pọ̀ sí ẹ̀ka ètò ọ̀gbìn, ìpèsè agbára àti iṣẹ́ ìwádìí. Ó tẹ̀síwájú láti fi ìdùnnú rẹ̀ hàn bí ìjọba ti ya owó túlùtúlù sílẹ̀ nínú àbá ètò ìsúná ọdún yìí fún ẹ̀ka ètò ìlera, èyí tó ṣàlàyé pé yóò mú àdínkù bá rírọ̀gbọ̀kú lórí owó ìrànwọ́ láti lẹ́ka ètò ìlera láti ilẹ̀ òkèèrè. Ọjọ́ 14 oṣù kejì ọdọọdún jẹ́ ọjọ́ tí gbogbo àgbáyé yà sọ́tọ̀ láti sàmì àyájọ́ olólùfẹ́ tí a mọ̀ sí Valentine Day. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ àjọyọ̀ tí a fi máa ń bu ọlá àti fi ìfẹ́ hàn sí ọmọnìkejì ẹni. Èyí tí ìtàn fi yé wa pé ó jẹ́ àṣà àyébáyé ìjọ àgùdà láti fi sàmì ẹni ọ̀wọ̀ Valentine nípa mímọ rírì àti ìfọkàntán rẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, ayẹyẹ yìí ti wá gbòòrò sí oríṣiríṣi ọ̀nà tó ń fi ìfẹ́ hàn, nínú èyí tí a ti rí ìfarakínra láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́ àti ìṣọ̀kan láàrin ẹbí. Ayẹyẹ yìí ti di èyí tó wáyé láàrin oríṣiríṣi ẹ̀yà tó ń ṣe àfihàn àṣà àti ìṣe tó jọjú jákèjádò àgbáyé láti ilẹ̀ Asia títí dé ilẹ̀ aláwọ̀ funfun Europe tó fi dé ilẹ̀ èèyàn dúdú Áfíríkà àti ilẹ̀ Amẹ́ríkà. Àjọyọ̀ olólùfẹ́ ti di gbajúgbajà ní èyí tí àwọn ènìyàn fi ń ṣàfihàn ìfẹ́ àti ìṣọ̀kan. Oríṣiríṣi èèyàn ni wọ́n fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wo ohun tí ayẹyẹ ọjọ́ olólùfẹ́ máa ń mú wá sí ìrántí agbára tí ó wà nínú ìfẹ́ àti ìbáṣepọ̀ láàrin ẹ̀yà sí ẹ̀yà àti èdè sí èdè. Gẹ́gẹ́ bí a ti ń ṣe ṣayẹyẹ ti ọdún yìí, à ń bu ọlá fún ìfẹ́ ìjìnlẹ̀ tí kò lópin, èyí tó lè ṣe ìgbélárugẹ àti ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹ̀dá. Gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń gbáradì fún ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ èyí tí yóò wáyé ní ọjọ́ 22 oṣù kejì ọdún yìí, àjọ lómìnira tó ń ṣètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ti sọ ọ́ di mímọ̀ pé àwọn yóò ṣe ètò ìdìbò tó mọ́yán lórí tí kò ní ní kọnùkọ̀rọ̀ nínú. Akọ̀ròyìn wa tó fi ìlú Òṣogbo ṣe ibùjókòó, Fẹ́mi Afáriogun, ló jábọ̀ ìròyìn náà. Níní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba Allah nìkan àti kí àwọn ènìyàn lè gbẹ̀rí wa jẹ́ nínú ìwà àti ìṣe wa ní kókó gbòógì ìwàásù Jímọ̀ tí òní dálé lórí. Ìrun èyí tí ìmáàmù àgbà Sheikh Muftadihin Gbádégẹṣin ti ìlú Ìjẹ̀bú Òde darí rẹ̀ ní mọ́sálásí àpapọ̀ tó wà ní ìlú Ìjẹ̀bú Òde. Oníròyìn wa Musaraf Ọládìjí darapọ̀ mọ́ àwọn múmìnì àti múmìnàt nínú ìrun Jímọ̀ tòní. Ẹgbàbọ̀ tí ó ń bọ̀.
Sheikh Miftaudeen Gbádégẹṣin Àyànbádéjọ ṣíláwàáwẹ́ in tó ń jẹ́ àmánà ìfọkàntán gẹ́gẹ́ bí ohun tí kìí ṣe ìlérí lásán ṣùgbọ́n ohun tó jẹ́ ojúṣe nínú ẹ̀sìn nípa dídáàbòbò ẹ̀tọ́ àwọn ẹlòmíràn àti jíjẹ́ ẹni tó ṣe fọkàntán ní gbogbo ọ̀nà. Ó rán àwọn jàmáà létí gẹ́gẹ́ bí ìfọkàntán ṣe jẹ́ ojúṣe tí Allah là kalẹ̀ àti pé títàpá sí àlàkalẹ̀ náà lè ṣokùnfà rúdurùdu láwùjọ. Ìmáàmù rọ àwọn mùsùlùmí òdodo láti máa gbé ìgbé ayé wọn lójoojúmọ́ nípa jíjẹ́ olódodo ẹni tó ṣe fọkàntán èyí tí ànábì Muhammad jẹ́ àpẹẹrẹ rẹ̀. Díẹ̀ lára àwọn jàmáà sọ ẹ̀kọ́ tí wọ́n kọ́ níbi ìrun jímà náà. Àkọ́kọ́ fọkàn rẹ̀ tán Ọlọ́run, má jẹ́ kí ìyàdánwò kan dé kó máa sáré kiri, má tún ní Ọlọ́run mìíràn ní kọ̀rọ̀, gbàgbọ́ sọ Ọlọ́run rí Ọlọ́run, òun kan ṣoṣo náà kèrè lè gbà ẹnu dédé rẹ̀ bàdé. Kójò bá rọ̀ wọn Ọlọ́run wé náà ni, kí ẹ̀rùn bá mú ọ̀hún Ọlọ́run wé náà ni, èsì ẹnì kankan rá máa lọ képe o Ọlọ́run túbọ̀ jẹ́ kó tó ṣe dáadáa ẹni. Àmọ́nà táwọn olóyìnbó ń pè ní trust, ìgbọ́kànléyàn kan gbé nǹkan lé wa lọ pé ẹ tọ́jú ẹ o, gbogbo bí tá a bá ti ríra wa tọ́lọ́run gbé wa sípò àmọ́nà ni. Nínú ilé àmọ́nà ni láàrin bàbá sí ìyàwó àtọmọ ẹ̀ láti ṣe dáadáa pẹ̀lú wọn, àmọ́nà ni pé kó ṣe déédéé pẹ̀lú wọn. Lẹ́yìn náà ni wọ́n kí ìrun rákà méjì. Láti Ìjẹ̀bú Òde, Jàọ́fà Ọládìtì ló ń jábọ̀ ròyìn. níbi tí àrèmọ fún ti àṣálẹ́ yìí òun nìyẹn. Ọláníkẹ́ tó darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn. Ẹ̀rí títí Ọlọ́run ó dàárọ̀ òrùn ìlà ó sùn.